nǹkan tí Yorùbá bá ti náà fẹ́ lèmi fẹ́ èmi kan fẹ́ Oòduà Republic ṣùgbọ́n mo wà careful pé níbo làwọn ọba wa ń lọ níbo làwọn olóṣèlú wa ń lọ níbo làwọn ọ̀jọ̀gbọ́n wa ń lọ kó máa di pé kán sọ pé ààrẹ ló fẹ́ kógun jà wọ́n o ṣùgbọ́n bí tó dé yìí mo ti rí pé àwọn ọ̀jọ̀gbọ́n wa kan ti kí sí Oòduà Republic. I'm a man of the people and I will not work against the wish of the people. Mo fẹ́ Oyèbọ̀dé mo fẹ́ fún ẹ ní example kan níjọ́ Saturday a ṣe international conference kan through Yorùbá One Voice láti gbàdá ti dẹ́gbẹ́ ẹlẹ́ ní July 1st international conference tá a máa ṣe rí nínú international conference yẹn àwa táwa ń bẹ̀ a lé ní 1000 lórí webinar yẹn bá a ṣe ń ṣe webinar yẹn lọ 99% àwọn tó wà ní international conference wọ́n tẹ̀ test lábẹ́lẹ̀ Oòduà Republic we won we need Oòduà Republic or nothing nígbà tá a máa sample opinion gbogbo àtàwọn ọ̀jọ̀gbọ́n àwọn àgbààgbà káàkiri orígun mẹ́rin àgbáyé a rí pé nǹkan tó ń fẹ́ Oòduà Republic ni ọba tó bá wà nílùú tí nǹkan táráàlú ẹ̀ bá fẹ́ tí ọba ìlú yẹn ò bá fẹ́ mo fi ń ṣe example ni o tọ́ba ọ̀tá ìlú lọ́ba máa ń jẹ́ o ó dẹ̀ máa ń kógun jàlú ni o ọ̀jọ̀gbọ́n tó bá wà ń lù ú nǹkan táwọn aráàlú ẹ̀ bá fẹ́ tí ò bá fọwọ́ sí ó máa ń di ọ̀tá ìlú ni and mo ṣe bẹ̀rẹ̀ ilé ayé mi ni mi ní jẹ́ kan nínú tó máa jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá mo ti rí gédégbé pẹ̀lú conference tá a ṣe níjọ́ Saturday yẹn pé nǹkan tí Yorùbá ń fẹ́ òun Oòduà Republic tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé ń fi options sí pé it's either restructuring or Oòduà Republic but tó bá dárúkọ restructuring sí wọn náà wọn ò fẹ́ gbọ́ ààrẹ àwọn ò fẹ́ gbọ́ restructuring o Oòduà Republic náà bẹ́ẹ̀ alára náà òun ṣẹ́nu wa máa bà mí ni wọ́n ní tẹ́lù bá ń bà yín ẹ̀wí o ẹ̀rù bọ́ ọmọ ọba lógún nígbà tí bá wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó wá di pé bí Yorùbá ṣe máa bọ́ ní dáǹdè lẹ̀rọ máa bà mí ẹ̀rù gbọ́dọ̀ bà mí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nǹkan tí Yorùbá fẹ́ nìyẹn o tó bá sọ̀rọ̀ restructuring báyìí wọ́n ní no kí wọ́n ṣará lóyìnbó nìkan o ní Nàìjíríà gan bó ti sample opinion àwọn èèyàn wọ́n ní Oòduà Republic.